bàbá wa ìmáàmù náà ti. àwọn àgbẹ̀ ìrọ̀lẹ́ bàbá wa ìjìnà àwọn ìjìnà wọ́n sẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀dọ̀ sí ọ̀dọ̀ ọmọ bàbá ẹgbẹ́ wọn náà ti ra àwọn àlékún ẹgbẹ́ àwọn bàbá wọn bá gẹ́gẹ́ bí àkókò náà ṣe àpọn mẹ́sàn-án ẹni pé bàbá náà wọ́n. orúkọ mi ni olórí adéṣọlá sálísù ìyàwó ọba alámúdé ọ̀fìṣíwọ̀. ọdún yìí ó ti bá wa láyé ó ti bá wa láàyè wa aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé ojú wa ò ní rí bi ìlú ìṣú ẹ̀ka túbọ̀ máa gbèrú sí i gbogbo àwọn ọmọ wa pátápátá gbà ànífi kọ̀kọ̀ ṣàwárí inú wọn ìlú ìṣú ọ̀nà á máa gbèrú sí o àìníròkú ṣòwò nílùú ìṣúwọ̀ o ọkọ̀ onímàrìwò kò níwọ̀ lú ìṣúwọ̀ o gbogbo ara máa dàgbàdà máa darúgbó ọba ìlú ìṣúwọ̀ kẹrọ lọ́wọ́n bá mi dúró tì í àdàgbà dògbò afọpá o sẹ́yìn ọlọ́run túbọ̀ máa kọ́ ọmọ ṣe náà ká àbùjọ owó àbùjọ ọmọlé lọ́wọ́ lágbára ọlọ́run ọdún tó ń bà tó máa jọ ṣe láyà tàlàáfíà ni. Tùbákàrẹ̀ a kó ewu ọdún àṣeyíṣàmọ́dún aṣọ ọdún ayọ̀ nǹkan ò ní ṣe wá kò ní ṣọmọ o gbogbo àwa tá a wá láti ìdálẹ̀ á padà láyọ̀ o àwọn tá a bá ń bì náà nǹkan ò ní ṣe wọ́n o ìlú ìṣúwà túbọ̀ máa dàgbà sí o inú wa tẹ̀dún gbàtà dé tá a rí títì tán ṣe gbogbo àwọn ọmọ ìṣíwọ̀ pátá àtàwọn àyàwó pátá gbogbo wa wàrà fáná o mọ̀ọ́kánà àlìyà aṣọ ọdún ayọ̀ o. bàbá wo Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ kú ọdún ẹ kú èdù èmi alájà Adénáìkè Fatai ní Mòwe mo kí gbogbo ọmọ ìṣíwọ̀ pé ẹ kú ọdún tílé tó kó yín ẹ ní ká kó a máa lọ́rẹ́ a máa bọ̀rẹ́ a ní gbé sájò ọjọ́ ayọ̀ wa kò ní dìbànújẹ́ o aṣọ́jọ́ ọdún ìyá tún ṣe tẹ̀mí ìsìn tọmọtọmọ o àwa ọmọ alájà Ùsámọ́tù bíbí ire ò ṣe fowó rà a kú ọdún o a kú ìyèdùn ẹ̀ máa ṣe púpọ̀ Ọlọ́run á dá wa sí o àwa ọmọ ọjọ́ ọ̀sán yìí àwa ọmọ dúkẹ́rẹ́ ògbóyè gbogbo gbà àwọn ọmọ abújú tàbí igi abẹ́sẹ̀ gbàràgbàrà náà bù àwa náà ń kí gbogbo ara wa kú ọdún o Ọlọ́run ní ṣe léyìí láṣẹ mọ́ fún wa o aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o gbogbo àwọn tó wà lókèrè àkórè wálé o àwa táwa ń bí náà máa rí jẹ àmà rí mu o wọn ò ní jẹ́ ní kọ́kọ́ wa o. àti gbogbo ọmọ mùsùlùmí nílùú ìṣíwọ̀ gbogbo àgbáyé a kú ọdún a máa ṣe púpọ̀ ọdún àṣeyíṣẹ́ mi àti gbogbo ọmọládé wa èmi tí mo bá yín sọ̀rọ̀ ni alájà Monsurat Adénọlá Arómirẹ́ à á ṣe púpọ̀ ọdún láyé Ọlọ́run á gbàdúrà wa àṣeyíṣẹ́ mi à á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ọbẹ̀ wa ò ní ṣẹlẹ̀ Ọlọ́run á máa gbàdúrà wa rírí ṣe wa kò ní dúró mo kí gbogbo ọmọ ìlú ìṣíwọ̀ látòrí ọba òjòyè àkábíyèsí gbogbo àwọn olóyè gbogbo ọmọ ìṣíwọ̀ nílé nílòkó l'Amẹ́ríkà ní gbogbo wa à á máa rówó fi ṣe. Allahu Akbar. 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 Allahu Akbar.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما للعسر يسرا إنما للعسر يسرا فإذا بلغت فانصب وإلى ربك فارغب. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. اللهم ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر 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 الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. سمع الله لمن حمده. اللهم ربنا ولك الحمد. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. ولله الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أجل سوادا وأنصر عبدا وأسى جودا وأسمى زبوادا لا إله إلا هو ولا نعبد إلا إياه مخلصين له دينا وكان كبير اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما. Elédùmarè fún ọdún yìí fún gbogbo nǹkan ńláńlá tó ṣe fún àwọn ọmọ wa àti fún ìlú nípa títì tó ń ṣe nípa ti skul gbogbo àwọn ẹgbẹ́ gẹ́bí ìṣíwọ́ club adúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́run adẹ̀tún máa gbé ọwọ́ wọn síwájú ọdún tó bọ̀ náà látún máa ṣe ìlú náà dẹ̀ tòrò àríbáṣẹ́ àrọ́nà gbégbá ilé oníṣàṣìmọ́ fún gbogbo wa. orúkọ mi ni Alhaji Chief Lateef Kẹ́hìndé Adétúnjí Àkànní Yusuf bọ́bágún àkọ́kọ́ gbogbo Ìjẹ̀bú Ìṣíwọ̀ chairman Ìṣíwọ̀ club mo fi àsìkò yìí kí gbogbo ọmọ Ìṣíwọ̀ ní tílé lóko ẹkú ọdún ẹkú yòdún àyè ìṣàmọ́dún. ẹkú tún jí ilé labóyè olú ọmọ ọba Ìṣíwọ̀ ọmọ ìṣàmàgbé Kétu local government gbogbo ọ̀rẹ́ Ìṣíwọ̀ ẹkú ọdún ènìyàn o a máa sọ pọ̀lọpọ̀ ọdún láyé o eléyìí ò ní àṣemọ fún wa o. Alhamdulillah Rabbil Alamin, I'm engineer Abdulrauf Adeleke Hassan, the Baba Adini of Ìjẹ̀bú Ìṣíwọ̀. Alhamdulillah Rabbil Alamin, adúpẹ́ fún Ọlọ́run fún ọdún tí èyí tẹ́ a ṣe yìí ẹ̀mí wa tó ṣe lè ẹ̀mí wa ṣe púpọ̀. Àwa ń gbàdúrà fún gbogbo Muslim imam all over the world, gbogbo Muslim imam ní Ìṣíwọ̀ especially kí baraka Ọlọ́run kí rahman Ọlọ́run kí ó máa bá gbogbo wa àwa tá a ṣe èyí la máa ṣe mí o. Thank you very much. ó retí pé kó sọ pé ó ṣeun gbogbo wa la máa ń retí pé kí wọ́n sọ fún wa pé a ṣeun bẹ́ẹ̀ kó bá sọ pé ká má dúpẹ́ lọ́dún pa tó bá padà sọ fún ẹ pé kò ní jọ pé kò tọ́pẹ́ irọ́ nípa ó ń dá padà sọ́dọ̀ Ọlọ́run lọ́dún. ó ti gba tó fẹ́ gbà kó tó sọ pé kò tọ́pẹ́. ẹ ṣe o kò tí gbà. àwọn ti gbà á ó wá dúpẹ́ ẹni tó bá fi gbèsè mi àkọ́kọ́ ni pé oore ẹni yóò di nàmọ́ ẹ̀ kò ní fún ẹ mọ́. àkọ́kọ́ ló ní. ẹlẹ́ẹ̀kejì ó tún kó bá lòmí pé báwo ṣe é ṣe fún ọ náà wò mọ́ ẹ̀rùgbọ́n Muhammad. ẹlẹ́ẹ̀kẹta yóò wá kó bá ẹni tó ń ṣe gọ̀gọ̀ tí ò ní mọ̀ kó ti kó bára wọn. ẹni ọ̀nà òun yóò gbà kó bára ẹ̀. wọ́n ní lọ́dọọdún tọ́lọ́run bá ti dá ẹ̀dá tó tún dá wa tó rì ní gbogbo ọjọ́ ayé wa ọgọ́rùn-ún àgbọ̀n olùwà fún wa. ẹ̀dá òní everybody lọ́lọ́mọ ọgọ́rùn-ún àgbọ̀n òfin. ṣùgbọ́n ló gbàgbé láti bọ́ lápò tó ti ṣe dáadáa tó gbé ọdún ọlọ́run ní káwọn mọ̀lẹ́kà lọ ikọ́ lọ pa 70 rẹ̀ ń bẹ̀. òkúta tí ni yóò máa bẹ lórí. kábíyèsí wàá gbé wàá tọkọ ọdún ẹgbẹ́ ọdún àlájì ẹ̀ẹ́dẹ́tọ́lú ọgọ́ sàgbéyàpọ̀ kábíyèsí. bàbá aláwọ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ ìjàmbá bá kú wọ́n pọ̀ mọ́ bẹ́ẹ̀ àyìndé kàní ìdájọ́. ọmọ bàbá àyìndé kàní ìdájọ́. wọ́n tún fún láṣẹ. wọ́n tún fún láṣẹ. wọ́n tún fún láṣẹ wọ́n lẹ́ni tí ó gbà kó bá sọ̀kọ̀ kó sáré. níjọ́ tó ń lọ sódò gbogbo ayé ló gbọ́ ẹ̀pẹ̀ mi títí lọ́dọ̀ ń dùn mẹ́rin ayé. àgọ́ búlọ̀ sọ́kọ̀kọ́. ẹ̀pẹ̀ mi títí lọ́dọ̀ ń dùn mẹ́rin ayé. àgọ́ búlọ̀ sọ́kọ̀kọ́. ìṣekúnjó. kúnjó ìṣekúnjó òṣùpá ayé òkùnkàn wọ́n ń ṣòfò àtọ́. òròǹkè o. ǹjẹ́ òròǹkè òṣùpá ayé òkùnkàn wọ́n ń ṣòfò àtọ́. mo ríran wo ìjọ tó bá ń dòdò wálé ojú oṣù mẹ́rìndínlógún. ìyẹn ṣojú mi ó ṣojú mi ìyẹn ṣojú mi lọ́ba ti kọ́ ṣe kà ó kó tó darí.